Who is guilty? Ìjẹ̀bi tani? Love or lies? Betrayal exposed. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Bí ní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kan ṣalábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe sí bíbá yìí. Kí ni ìta mú wá lónìí? Lórí Àpáta TV náà látún ti mú wá o. Ṣé ẹ rí lóríṣiríṣi ni? Ó ti wà lórí Àpáta TV, ó ti ń show báyìí. Ìjẹ̀bi tani? Ìjẹ̀bi tani? Who is guilty? Ẹ gbọ́ ta ló jẹ̀bi o. Ṣẹ́yìn náà ti wo sinimá yà bẹ́ẹ̀ tí wò. Ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò lónìí náà. Ẹ rí pé sinimá tó ju sinimá lọ ni. Love without wisdom is a doorway to destruction. Ẹ̀yin náà lọ wò Ìjẹ̀bi tani lónìí lórí Àpáta TV. Ṣẹ́yìn dúró de part 2 àbẹ́ẹ̀ dúró de storyline yẹn 8.5/10. Suspense and twist 9/10. Acting 8/10. Pacing 7.5/10. Overall 8.5/10. Ẹ̀yin náà lọ wò lé nínà ẹ mọ̀ pé iṣẹ́ tó juṣẹ́ lọ ni, sinimá tó ju sinimá lọ ni, sinimá eléyìí ó ní agbára. Àwọn òṣèré wo lẹ máa bá pàdé ńbẹ̀? Òṣèré pọ̀ lóríṣiríṣi. Oyíndàmọ́lá Sanni, Lánrè Adédìwúrà, Mimi T, bàbá wa Ẹlẹ́ṣọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ òṣèré wọ́n wà ńbẹ̀. Ẹ̀yin náà lọ wò lónìí, ṣùgbọ́n ẹ má gbàgbé o láti fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ tẹ́ ẹ bá ti wò tán. Pé ẹ gbádùn iṣẹ́ yìí, kẹ́ ẹ wá sí lẹ́yìn ìtàgé, kẹ́ ẹ wá fi review yín sílẹ̀ fún mi. Ṣé ẹ ń retí part 2 àbẹ́yìn ò fẹ́ wo part 2? Ṣé ibi tó tán sí yẹn ṣe lérò pé bẹ́ẹ̀ ló yẹ kó tán sí ṣá? Àbí ó yẹ kí fíìmù yìí kó sì continue sí? Àbí kí ni nǹkan tẹ́yin rò? Ó dà, ẹ jẹ́ ń ṣẹnu dédé ṣíbí lápá ibi tí mo dé yìí. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.